أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين قال تبارك وتعالى في كتابه المنزل على سيدنا محمد حيث يقول وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا أيها المستمعون الكرام أحييكم بتحية مباركة طيبة عطرة سليمة من كل العيوب قائلا بها السلام عليكم ورحمة الله وبركاته. Eléyìí ni mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní àti pàdé ètò yìí Al-Hikmat lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín iléeṣẹ́ wa Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Èmi ọmọ yín náà ni Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà náà ni mo tún kalẹ̀ sórí ètò lónìí. Mo kí gbogbo kálukú wa ní kíkí ọlá kíkí tá a máa kíra alálìjẹ́nà pé àlàáfíà Ọlọ́run àti kí Ọlọ́run àtòrí àjẹjẹ tán rẹ̀ kọ́ mọ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé. Ọlọ́run ọba mi sọ nínú Al-Qur'ani wípé bí a bá pè ní mọ́sálásí ayé ọwọ́ ní ilé Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ ṣe nǹkan mí bẹ́ẹ̀ ju tọ́lọ́run lọ ọ̀rọ̀ Ọlọ́run ni. Eléyìí ti yẹ ogun ẹni tí bá ń wò mí lẹ́nu wípé bóyá nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lórí lónìí nìyẹn. Ṣùgbọ́n tó ń pọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé lórí ètò yìí a máa ń gbá àwọn àfáà ńláńlá wá sórí ètò. Bàbá mo wá gbé wá lẹ́ni òdú ni wọ́n nínú iléeṣẹ́ wa ń bí wọn kì í ṣàìmọ̀ fólókò tó rọ̀pọ̀lọpọ̀ gbà náà ni a ti máa ń pè wọ́n tí wọ́n ti máa wá ń dá wa lẹ́kọ̀ọ́. Odidi àfáà ńlá ni wọ́n àgbà àfáà ni wọ́n nínú àwọn àfáà tí Ọlọ́run pè dá sọ̀rọ̀ nílùú Èkó yìí lónìí ọ̀kan ni wọ́n pàtàkì ni wọ́n ń bẹ̀. Ọ̀nà ni bàbá wa Fadila Sheikh Al-Imam Suleiman Hashimiyu Abimbola. Bàbá salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run mọ́sà bá wa dúró tì í. Àwọn náà ni chief imam àgbà ní ìlú kan tí a ń pè ní Alágbòolé. Àwọn náà ni national missioner àwọn Ahbabu Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run níjọba jẹ́ fún yín ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Àwọn kan náà ni missioner àgbà fún ìjọ Lajnatul Ulama'i fún àwọn tí wọ́n mójútó ètò iṣẹ́ alálàájì tìlú Èkó. Àwọn ni missioner wa àgbà níbẹ̀ kọ́lọ́run dákun mọ́sà bá wa sàlékún dáadáa fún yín ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah. Lẹ́ni nǹkan tí mo fẹ́ kí ayanjú kí bàbá wa bá wa sọ̀rọ̀ lórí òun náà ni ọ̀rọ̀ nípa mọ́sálásí. Tọ́lá ẹlòmíràn mọ̀ yìí pé mọ́sálásí fún rẹ̀ ó ní ìwọ̀ ó lẹ́tọ̀ọ́ tí ń retí lọ́dọ̀ àwọn ènìyàn. Lákọ̀ọ́kọ́ náà bàbá ẹ dákun níbo là ń pè ní mọ́sálásí. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. Thumma salatu wa salamu ala khatamil anbiya'i wa imamil mursalin sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa man sallaka bi maslaki ila yawmil ba'th. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo àgbáńlá ayé àjọkẹ́ ayé àsàkẹ́ ọ̀run ọba tó ní kápá gbogbo ń tán pè ní ọjọ́ ẹ̀san. Lẹ́yìn Ọlọ́run tá a dúpẹ́ fún yìí ayin Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam khatamul anbiya ìpinnu àwọn ànábì Ọlọ́run wa imamil mursalin aṣáájú gbogbo àwọn òjíṣẹ́. Alhaji wa Abdulkadir ọba ọwọ́ àdúrà mọ̀mọ̀ kí ṣe rí àdìrò ọ̀rọ̀ tẹ́ gbé wálé ní àdìrò ọ̀rọ̀ ńlá ni. Tá a bá ní kí ni wọ́n ń pè ní mọ́sálásí al-masajid òun níbi tá a ti máa tẹrí wa bá fọlọ́hun tá a ti forí wa balẹ̀ fọlọ́hun tá a fi jẹ́wọ́ wípé ìrẹ́ Ọlọ́run lọ́lọ́hun akawa wa sókè ibi tá ń pè ní masasi wa makanu ladi yurubadullaha fi kulli makan fi kulli waqtin wa fi kulli hin. Ìtá ń pè ní masasi oníbi tá ti máa jọ́sìn fọ́lọ́hun ní gbogbo ìgbà ní gbogbo àsìkò. Nígbà tó jẹ́ pé Ọlọ́run gan fún rẹ̀ ó ti sọ wípé fala taj'alu lillahi andadan wa antum ta'lamun. Ó lè gbọ́dọ̀ bóhun Ọlọ́run wórogún bí tí wulẹ̀ kọ́ mọ́ ẹ̀yin náà máa kó wọn Ọlọ́run lọ́lọ́run. Ìdán a jẹ́ pé nígbà náà gbogbo ibi tá a bá ti ń forí balẹ̀ fọlọ́run ni wọ́n ń pè ní masjid àpapọ̀ rẹ̀ ni wọ́n ń pè ní almasajid. Masha Allah. Allahu Akbar. Adúgbò pọ̀ fún àlàyé tẹ́ ṣe fún wa wípé gbogbo ibi tí a bá ti ń sin Ọlọ́run tá a ti ń forí balẹ̀ fọlọ́run ibẹ̀ ni à ń pè ní mọ́sálásí. Kódà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá sọ yàtàlẹ́yé wọ̀nyí ó jẹ́ oyé wa wípé ìwọ náà nínú ilé rẹ nínú yàrá rẹ ibi tó ìyàsọ́tọ̀ ni tó lọ ti fẹ́ máa kírun yẹn ibẹ̀ náà ti di mọ́sálásí ó ti da àyè ọ̀wọ̀ àwọn ọmọ ọ̀gbọ́dọ̀ tọ̀ síbẹ̀
ọmọ gbọ́dọ̀ yàgbẹ́ síbẹ̀ wọn gbọ́dọ̀ sí nǹkan ẹ̀gbin síbẹ̀ torí o ti fún bẹ̀ dé ọ̀wọ́nu o ti pè é ní ààyè ibi tí wọ́n ti forí balẹ̀ fọlọ́run ọlọ́mọsá gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. bàbá tábà ń sọ pé mọ́sálásí àti mọ̀ nǹkan ń pè ní mọ́sálásí ní sí pé ààyè ibi tí wọ́n ti ń forí balẹ̀ fọlọ́run là ń pè mọ́sálásí but a ní àwọn mọ́sálásí lóríṣiríṣi aláwọn mọ́sálásí kan tó ń pè ní mọ́sálásí rátìbí aláwọn kan máa ń pè ní mọ́sálásí jámíù mo fẹ́ kẹ́ ẹ sọ fún gbogbo àwọn tí ń wò wá ń lé kí ni ìyàtọ̀ méjèèjì bí a bá pè mọ́sálásí rátìbí àti mọ́sálásí jámíù kí ló kún wọn yà síra wọn bàbá kó lè jàǹfààní fara lé. alhamdulilayi a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí gbogbo ọ̀rọ̀ wa ọpẹ́ náà ni tá a bá idha takallamna lil masjid tá a bá ń sọ̀rọ̀ nípa mọ́sálásí lọ́dọ̀ lágbàáyé ó pín sí méjì. Mọ́sálásí kan wà tó jẹ́ pé rátìbí ni tó jẹ́ pé salawatul khams yusalluna fihi ìrun wákàtí márààrún wọn máa kì. Tá bá ń sọ nípa ìjọ jímà yakunu dhalik ìyẹn ó ṣẹlẹ̀ nígbà tí ìmáàmù tó ṣe kútúbà al-khatib yakhtubu fihi òun lè tí ìmáàmù jámíù tí ó dùn sórí mímbàrí tí ó ti fún àwọn èèyàn ní oúnjẹ ẹ̀mí. Tá bá ń sọ̀rọ̀ nípa mọ́sálásí ìmọ́tótó ó gbọ́dọ̀ wà ńbẹ̀. Ẹni nínú ìmọ́tótó òun náà ni pé kí Baitul Khala ibi tí wọ́n ti máa tọ̀ làbúdá yakuna fi ó gbọ́dọ̀ wà ńbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì makanul wudu ibi tí wọ́n ti máa ṣàlùwàlá nítorí pé la salata lima la wudu'a lahu masha Allah ẹni tí ò bá ti ṣàlùwàlá kò nírun wa man salla bi ghayri al-wudu'i wa huwa kafiru ẹni bá sì kírun láì lálùwàlá kèfèrí ni àwọn oníṣẹ̀ríà pé wal ma'na ìtumọ̀ ni pé ibi tá a bá pè ní ààyè ọ̀wọ̀ la gbọ́dọ̀ máa bá ń bẹ̀ lẹ́yìn ipa níbi tá a ti máa ẹ̀yọ́ tí mo wí ni pé a fẹ́ tọ̀ ni o a fẹ́ ṣe gá ni o ó gbọ́dọ̀ wà ń bẹ̀ a gbọ́dọ̀ ṣàlùwàlá wà dakhilul masjid inú masalasi gan labuda an yakuna fi imama aṣáájú gbọ́dọ̀ wà ń bẹ̀ tí ó máa jẹ́ imam wal muazzin apèrún gbọ́dọ̀ wà ń bẹ̀. Bákan náà ni àwọn tí al-munazifun al-masjid àwọn tí wọ́n máa tọ́jú masalasi ibi tá a bá ti kírun ààyè ọ̀wọ̀ ni ó gbọ́dọ̀ mọ́ ẹni tí ó sì kírun níbẹ̀ náà aṣọ rẹ̀ gbọ́dọ̀ mọ́ khuzu zinatakum inda kulli masjidin ó ń ṣe mẹkáníìkì aṣọ iṣẹ́ ní ń bẹ lọ́rùn rẹ̀ wọ́n wá pèrún ó yẹ kó bọ́yún nílẹ̀ kó wọṣọ dáadáa tọ́lọ́run náà ó fi máa rí átharu ní mati aleik tí ó fi máa rí orípa ìdẹ̀kùn ìdẹ̀ra rẹ̀ lára rẹ̀ bọ́sọ sẹ́lẹ̀ wọṣọ tó wọ̀ wá láti ilé bọ́ sínú mọ́sáàsì tó bá ti ń kírun tán padà sẹ́nuṣẹ́ rẹ̀ bọ́sọ èyí tó wọ̀ lọ mọ́sáàsì wọṣọ sẹ́ àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ rí iṣẹ́ ti muazzin òní kó pèrún fi kulli awqati salat. Masha Allah. Àṣubú ni o, zuri ni o, asri ni magribi ni o, làbúdà yakuna fi muadhinan. Ẹni tí ó máa pèpè ó gbọ́dọ̀ wà ń bẹ̀. Ẹni tí ó wà á kírun wákàtí márààrún fáwọn jàmá òní wọ́n ń pè ní ìmáàmù rátib. Nígbà míì a sì máa wà tó jẹ́ pé àti ìmáàmù rátìbí àti jámíù ẹnìkan ṣoṣo náà ni ó máa kí àmọ́ tíjọ́ jímà àgbà pé al-imamu al-jami ìmáàmù àgbà yányá nílùú àbí ládùúgbò àbí nílé iṣẹ́ walladhi yaqumu bil khutbat òun ló máa ṣe útúbà fún àwọn èèyàn súnmọ́ yóò tún wá kírun fún wọn. Allahu akbar kabir ọlọ́mọ sàjárí yín kó bàbá ẹ̀yìn àwọn bàbá ti ṣe àlàyé tó pọ̀ fún wa lórí ẹ̀ kódà gbogbo ibi tí a tún fẹ́ mú béèrè lọ bàbá ti mẹ́nu yabẹ̀ torí pé kí ni wọ́n jẹ́ kó yé wa pé ìyàtọ̀ tí ń bẹ láàrin mọ́sálásí jámì àti mọ́sálásí rátìbí òun náà ní mọ́sálásí rátìb òun náà ní tá a ti ń kírun ojoojúmọ́ àṣùbà ni àyílà ni magribi ni ìṣáì ni àyílà alásàrì ni ibi tá a ti ń kí márààrún yẹn là ń pè ní masjidu rátìb ṣùgbọ́n tá a bá pè ní masjidu jámì
ó possible kan máa kí márùn-ún náà ń bẹ bó tí ó jẹ́ pàtàkì ń bẹ tí wọ́n fi ń pè ní Masjidul Jamiu gangan ní ìrun ọjọ́ Jímọ̀ so àìmọye mọ́sálásí la wá rí nílùú mi tó pé wọ́n máa ń tì ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀ọ́kún ti abala kan wọ́n lè ti the main mosque wọ́n wá fi ibìkan kékeré kan lẹ̀ táwọn máa ti kírun ojoojúmọ́ wọ́n á ká àìlà ń bẹ alásàrì Maghrib Ìṣá wọn á kí gbogbo ẹ̀ ń bẹ bọ́ tó bá dijọ́ Jímọ̀ wọ́n wá sí ńlá yẹn ìbẹ̀rẹ̀ gbogbo èèyàn wà torí pé níjọ́ Jímọ̀ yẹn gbogbo mọ́sálásí àdúgbò pátápátá lásìkò Jímọ̀ ń kálukú gbọ́dọ̀ tí mọ́sálásí rẹ̀ àgbogbo ìmáàmù tí wọ́n náà wá di màmúmù lẹ́yìn ìmáàmù Jami náà ni gẹ́gẹ́ bí àlàyé táwọn afá ṣe fún wa wọ́n wá mẹ́nu bà kíní kan tó pé bẹ́ẹ̀ gangan ni mo fẹ́ gbogbo ó kíyèsí nípa àmọ́tótó mọ́sálásí wọ́n láà gbọ́dọ̀ gba àwọn òṣìṣẹ́ sínú mọ́sálásí tí ó máa mójútó gbogbo ẹ̀ tí ó máa jẹ́ kó máa wà ní tónítóní lẹ́yìn pa anímọ̀ mú mọ́sálásí anímọ̀ àdínù tí ó máa pèrún àwọn tí ó máa tọ́jú mọ́sálásí yẹn náà ọ̀ràn yẹn ní bàbá dákun àárín yẹn mo fẹ́ kẹ́ bá mi yanjú ẹ̀ fáwọn olólùfẹ́ wa tí wọ́n wò wá ń lé tó rọ́pọ̀lọpọ̀ mọ́sálásí wọn àkákún wọ́n rí bí iṣẹ́ jàmọ́ ń gbé tọ̀ kẹ́nìkan kan wá kó bá wa tún bẹ̀ ṣe kó ra wọn lè máa announce mọ́sálásí dákun ẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa tún mọ́sálásí ṣe ẹnìkan ẹlòmí àwa láàárọ̀ ẹlòmí àwa lọ́sàn-án ẹlòmí àwa lálẹ́ wọn lè má rẹ ẹlòmí ń jómi tí ọba ti sẹ́nìkan tí ó tún ṣe mọ́sálásí ọmọ àrùn náà ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ni kíní yìí láàkì ń bẹ̀ sọ lẹ́tọ̀ọ́ ká gba òṣìṣẹ́ kan tí ó máa tọ́jú mọ́sálásí bàbá kó tó rádi pé ẹ dá mi lóhùn ìbéèrè yẹn ẹ jẹ́ ká dókè lọ́hùn náà tábà wá padà dé ibi tá a ti mọ̀rọ̀ sọnù ǹjọ́ lẹ́tọ̀ọ́ ká gba òṣìṣẹ́ tá a máa sanwó fún tí ó máa bá wa tọ́jú mọ́sálásí ṣùgbọ́n ẹ já dókè lọ́hùn náà ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al-Hikima orúkọ ìgbẹ́rọ̀ àfàwà Sheikh Imam Suleiman Abimbola tí a ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn tá à ń sọ̀rọ̀ nípa tá à ń pè ní mọ́sálásí àwa bọ́rọ̀ débi ìmọ́tótó mọ́sálásí bí mọ́sálásí ó ti mọ wà ní ìmọ́tótó mo wá bèèrè lọ́wọ́ pé sọ́lẹ́tọ̀ọ́ ká gba òṣìṣẹ́ kan permanently pé tó ìwọlé iṣẹ́ tó fẹ́ máa ṣe mọ́sálásí pé máa tọ́jú mọ́sálásí ilé ìtọ̀ ni o ilé ìgbẹ́ ni o bí gbogbo ó ṣe máa fáìn tí ó máa dán sọ́lẹ́tọ̀ọ́ ká gba òṣìṣẹ́ síbẹ̀ bẹ́ẹ̀ ká máa sanwó oṣù fún àbí ká fi ilẹ̀ sí pé iṣẹ́ Ọlọ́run ni ẹni ọba ráyè kọ́ wá bá a ṣe bàbá. Alhamdulilayi haidan ọpẹ́ náà la máa dá. Alhamdulilayi. Lórí ìbéèrè tẹ́ tún béèrè yìí wallahi tallahi abára wa níbi tá a ti bára wa ní. Nítorí pé orílẹ̀-èdè wa multi-religion ni wá. Ó wá jẹ́ kí n kálukú máa tẹsẹ̀ bẹsẹ̀ lórí ẹ̀sìn. Àmọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí àti àdìrò ọ̀rọ̀ wa lénìí lórí ọ̀rọ̀ mọ́sálásí ẹ wo bí tí ẹ̀sìn ti gbà dọ́dọ̀ wa àwọn kan wà tó jẹ́ pé gbogbo náà ti ń bẹ nínú haram ní táwọn mójútó nù àwọn kan wà tó jẹ́ pé ara kàábà náà ti ń ṣiṣẹ́ àwọn kan wà tó jẹ́ pé bómi ò ṣe ní tán bóyá nínú èyí tá à ń mú jáde lẹ́nu ẹ̀rọ ni o bóyá nínú èyí tí wọ́n ń fi sínú kúlà ni o wọ́n á kọ̀ọ̀kan wọ́n á ní omi eléyìí báárẹ̀d wọ́n á ní eléyìí gẹ́rù báárẹ̀d wọ́n ó sì fi kọ́ọ̀pù sí èyí tẹ́ ẹ bá lò wọ́n ó tún gbọ́dọ̀ fi padà síbi tẹ́ ẹ ti mú mọ́ ibòmíì ni unaka umalun àwọn kan ni wọ́n ń ṣe ya'maluna fihi wa yunazzifunahu bí wọ́n ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n tún ń ṣe iná gílóòbù kan gbọ́dọ̀ jó ká tó mọ̀ pé ó yẹ káwọn yí padà káwọn fi míì sí àwọn kan nù. lọ́dọ̀ wa ní àyín àwọn tá ń dẹ̀ ń ṣe gbogbo ohun tá ń wí wọ́n ń gba owó oṣù ìdí nìyẹn tó fi jẹ́ pé bí wọ́n bá kọ̀ tán àbá ṣe yóò ní ìjìyà tí wọ́n fún wọn. Àmọ́lé ní lọ́dọ̀ wa ní àyín fi sabilillah ẹni tẹ́ ẹni kó ṣe bí sabilillah ó níyàwó ó lọ́mọ ó ní bùkátà tí ń gbọ́ àwa ní kọ́kàn máa ṣe fi sabilillah àwa fún ní nǹkan kan agbọ́dọ̀ ẹ jẹ́ kí n lọ sínú al-Qur'an Suratu Tawbah àyà 18. A'udhu billahi minash shaitanir rajim. Ọ̀dà mọ̀lọ́bì kanú. Bismillahi ar-Rahmanir Rahim. Allahu Akbar. Innama ya'muru masajidallahi
من آمن بالله واليوم الآخر ما شاء الله ما شاء الله وأقام الصلاة وأتى الزكاة الله ولم يخشى إلا الله الله أكبر فأولئك عسى أن أولئك أن يكونوا من المهتدين. الله أكبر الله أكبر. olóòtú Ọlọ́run ti clarify rẹ̀ fún wa. Innama ya'muru masajidallahi. Ọlọ́run láwọn tí wọ́n máa pàṣẹ lórí ọ̀rọ̀ mọ́sáàsì tí wọ́n máa múlẹ̀ Ọlọ́run sẹ̀mí dáadáa. Àkọ́kọ́ ntẹ́ gbọ́dọ̀ bá lára wọn mọ̀ ní amana billah. Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbọ́lọ́hun gbọ́. Ó gbọ́dọ̀ nígbàgbọ́ sọ́lọ́hun. Ìkànnì pé ẹ fẹ́ kí wọ́n mọ̀ ẹ wá lọ wá eléégún kan tí òrìṣẹ́ kan ìyẹn lẹ́wà ní kó mọ tó mọ sáà ṣiṣẹ́. Àbẹ́ ẹ lọ mẹ́lẹ́sìn míì tí ẹ̀sìn tí ìsara wa ẹ wá ní wọ́n mọ̀ tó mọ sáà sí ara wa nìna lẹ́mú. Pé nínú condition tí yẹn fi gbòòsì sí mọ́tà sí ni pé kó ń tọ̀ òun jẹ́ mùsùlùmí. Kó jẹ́ mùsùlùmí. Lọ́kẹ́ lásìkò òun bá tó òun náà mọ̀ tó yẹ kó wọn sọ pé àjẹ́ ń fi tí ń ṣe ilé kí sáré bá wọn kírun. Lẹ́sẹ̀kẹsẹ̀. Kẹsẹ̀ kọ́ dáhùn kírun lọ́wọ́ tó wọ́n máa ṣe nǹkan míì. Èrò o. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì irú ẹni bẹ́ẹ̀ man amana billahi yóò jẹ́ ẹni tó gbọ́ lọ́hùn gbọ́. Wal yawmil akhir yóò sì gbọ́jọ́ kẹ́yìn gbọ́. Gbogbo ohun tí n bá máa ṣe ohun tí mò ń ṣe yìí mò ń gbowó ń bẹ̀ ni. Tí n bá ṣe dáadáa Ọlọ́run wọ́n san mí lẹ́san. Tí n bá wá kọ̀ tí n ṣe dáadáa ṣé mi ò ní jìwà ṣé mi ní jìyà níwájú Ọlọ́run. Ó di méjì. Wàhákàmà sálátà irú ẹni bẹ́ẹ̀ náà yóò sì máa jẹ́ni tí ó máa kírun. Yóò mọ hukuku sọ̀láàtì kí ni ìwọ̀ tí ń bẹ fún oorun. Yóò sì mọ ṣùrútù sọ̀láàtì yóò mọ májẹ̀mú tí ń bẹ nínú oorun. Ó kúkú ti mọ̀ yí pé bẹ́yìn ó bá kírun yóò ṣàlùwàlá. Wọ̀lùmọ́ọ̀nà ìtumọ̀ ni pé àwọn àgé tí ń bẹ mọ́sáàsì ó gbọ́dọ̀ rí pé ó gbọ́dọ̀ wà ní mímọ́. Tọ́ílẹ̀tì tí ń bẹ mọ́sáàsì ó gbọ́dọ̀ rí pé ó gbọ́dọ̀ wà ní mímọ́. Masha Allah. Ó di mélòó? Ó di mẹ́ta. Wa ata zakata ibi ìwà níta àwọn olówó wa ti wọlé. Gbogbo ẹ̀yin tá a fi ń joyè láyé nísìnyí. Bàbá àdínì ni o, ìyá àdínì ni o, ìyá súnà ọ̀tún ìyá súnà. Iṣẹ́ tọ́lọ́ ń gbé lẹ́yìn náà lọ́wọ́ nù. Iṣẹ́ tó gbé lẹ́yìn lọ́wọ́ nù. Wa ata zakata. Oyè àkọ́kọ́ àti kejì àti ìkẹta àwọn olóyè yìí náà ní bẹ nítorí pé àwọn ni wọ́n máa sanwó fún òṣìṣẹ́ mọ́sálásí. Mọ́sálásí ò gbọ́dọ̀ gba owó tì. Iṣẹ́ oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Walam yakhsha illallah. Irú ẹni bẹ́ẹ̀ tí ò páyẹ ẹnìkan kan àfi Ọlọ́run. Tó bá rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gba òṣìṣẹ́ kódà tí ó mọ bọ́ jẹ́ rọ́ọ̀gì là ń lò ní o. Bó jẹ́ ẹni ni o bó sì jẹ́ táìsì ni o ẹnìkan gbọ́dọ̀ wà báwọn méjì tí wọ́n mọ̀ tún lé Ọlọ́run sí nítorí pé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiban ọba mímọ́ lọ́lọ́run kò sì ní gbà nǹkan míì àfi tó bá mọ́. Kódà atal imam wal muazzin a gbọ́dọ̀ máa sanwó fún wọn. A gbọ́dọ̀ sanwó fún wọn torí àwọn oníṣẹ́ méjì mọ́. Lèmi ṣe máa sọ fáwọn tí máa pé tí wọ́n máa ń pè káwọn máàmù tún lọ wáṣẹ́ mi iṣẹ́ tí ń bẹ lọ́rùn wọn gan ó ju ká tún fi nǹkan míì kún lọ. Kó tó ronú kí ni mo fẹ́ sọ lénìí tí mo fẹ́ sọ lénìí ìfẹ́ kó papọ̀ méjì tí mo fẹ́ sọ lọ́la kó tó mójútó lóye kí wọ́n bá ń bẹ́ ń bẹ̀ kó tó mójútó ìgbésí ayé àwọn jàmá kan tí ẹ̀ tún lè kú lójijì tó ikú tó bọ́n pẹ̀sùn kú báyìí ní lẹ́sẹ̀kẹsẹ̀ ìmáàmù lágbájá ti jáde láyé o tí ká ẹ jẹ́ pé máàmù yẹn ti ó ti wà lóko wájú. Ó gboko lébìrì lọ lébìrà lọ báwo ló ṣe fẹ́ ṣe. Báwo ló ṣe balance ẹ̀. Muazzinu gbọ́dọ̀ gbowó ìmáàmù gbọ́dọ̀ gbowó ìmáàmù jamiu gbọ́dọ̀ gbà ìmáàmù rátìbí gbọ́dọ̀ gbà tá a bá fẹ́ jẹ́ kí wọ́n jẹ̀jẹ̀ kú jẹ́. Masha Allah tó Ọlọ́run járe pé bàbá Ọlọ́run nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run ọ̀la tó lásìkò tá à ní ni ibì kan bẹ tí mo fẹ́ ká tún sáré yanjú torí mo fẹ́ kọjá àǹfààní gbogbo àwọn tí ń wò wá òun náà ni ọ̀rọ̀ ká ní hall sí mọ́sálásí. Hall sí mọ́sálásí kò léèwọ̀ láti máa fi ṣe àwọn functions wọ́n fẹ́ ṣe mólúdì ni wọ́n fẹ́ ṣe láti kọ́dún ni wọ́n fẹ́ ṣe ìyàwó ni tó bá jẹ́ ìyàwó mùsùlùmí wọ́n fẹ́ ṣe nìkáì ní kankan ni a lè ní mọ́sálásí
but kí ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ make sure pé ó ṣẹlẹ̀ nínú họ́ọ̀lù mọ́sálásí tí òfin ní jọ họ́ọ̀lù tí wọ́n ń gbà níta táwọn yóò fi mọ make sure pé họ́ọ̀lù tí mọ́sálásí ni o a gbọ́dọ̀ fún mọ́sálásí náà ní ọwọ́. Alhamdulillah, ṣe rí ìbéèrè tẹ́ béèrè ìbéèrè tó kẹnu ni àmọ́ a kàn sọ briefly. Alákọ̀ọ́kọ́ mọ́sálásí tí ń bá ń bẹ nínú compound ilẹ̀ event tí bá ń bẹ ní inú compound ilẹ̀ mọ́sálásí ìkànnù. Ìkan wà tó yẹ pé wọ́n ó gbé lókè mẹ́ta òkè wọ́n fi máa ṣe event. Tó bá rí bẹ́ẹ̀ kò sí ní tó burú. Èyí tí ń bẹ nínú compound tí wọ́n kọ́ lọ́tọ̀ ọ̀tọ̀ nù. Èyí tí wọ́n wá kọ́ papọ̀ gan tó yẹ pé wọ́n ní kí òkè kan kó máa jẹ́ hall káwọn sàlẹ̀ ọmọ jẹ́ mọ́sálásí. Àkọ́kọ́ ọ̀rọ̀ à ń lu gbìgbìgbìgbì kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ ńbẹ̀. Masha Allah. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹni tí ó bá wá síbi irú òde bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ múra mùsùlùmí. Ó gbọ́dọ̀ wọṣọ èsì ń jẹ̀dí. Bẹ́ẹ̀ni. Gbọ́dọ̀ wọṣọ jọ́mpù àbí kí ẹ jọ́mpà. Fìdodo hàn. Ó sì gbọ́dọ̀ borí rẹ̀. Torí gbogbo lẹ́nì lamasjidun ussisa ala taqwa min awwali yawmin. Ìpáyọ̀ Ọlọ́run la fi dálẹ̀ láti jọ wọn bá ti dálẹ̀. Ó ti kúrò ní kinní kan ó ti di tọlọ́hun nítorí pé wa annal masajida lillahi fala tad'u ma'a Allahi ahada. Lidhalika ẹ̀rí àwọn fùndúkù tí ń bẹ ní Mamlakat al-Arabiyya Saudiya kò sọ́nà kó má sí mọ́sálásí kan bẹ̀. Bẹ́ẹ̀ni. Wan nasu yanamuna fil funduq. Àwọn èèyàn sì ń sùn bẹ̀ mọ́sálásí sì ń bẹ ń bẹ̀. Wá gbọ́dọ̀ ríbi tí wọ́n ti máa ta ọtí. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí lọ́dọ̀ wa ní àyín. Ìfẹ́ǹtì tí bá ń bẹ nínú mọ́sálásí àbí ń bẹ lókè mọ́sálásí, àkọ́kọ́ aṣọ tí ó fi ìhòòhò ara hàn wọ́n gbọ́dọ̀ wọ̀. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n sì gbọ́dọ̀ mutí ń bẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, a gbọ́dọ̀ ṣe gbogbo nǹkan nírọ̀wọ́ rọ̀sẹ̀. Kò gbọ́dọ̀ sí jókíjó ń bẹ̀. Kódà ìlúkílù ò gbọ́dọ̀ sí ń bẹ̀. Masha Allah, ọlọ́mọ sàjárí ikú àbá. Ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah. Gbé olóòfẹ́ wa tí ẹ̀ ń wò wá ń lé. Ẹ rí wípé àwọn bàbá wa Fadila Sheikh Suleiman Abimbola wọ́n yanjú ọ̀rọ̀ náà gbogbo wa náà láàrẹ̀ kọ̀ọ̀kan ń bẹ̀. Ẹ dákun. Tó já mú ọ̀rọ̀ yìí wá kọ̀tà yẹ wípé àwọn nǹkan kan bẹ tí máa padà dìjà láwọn event tí wọ́n máa ń ṣe nínú hall mọ́sálásí. A lọ sí mọ́sálásí kan, mọ́sálásí ni lókè mọ́sálásí yẹn ni hall wà. So àwọn obìnrin kan wá fẹ́ wọlé, wọ́n wá wọ aṣọ tó yẹ pé kò tiẹ̀ ṣe é pé ń tẹni. Àwọn tó jẹ́ security mọ́sálásí wá ń dá wọn padà pé ààyè lè wọ ilé ìwọ bí wọn ni àwọn ọ̀wá mọ́sálásí náà sáwọn aláwọn akírun ni àwọn bá wa pati náà tẹ̀bí láwọn tó ń ṣe pati táwọn wá rọ́bà diṣọ àtàyànyàn bọ́rọ̀ ṣe darí wọnú yẹn làwọn náà bá wọn dá sí. Ìgbà tó bá rí bẹ́ẹ̀ àfi kẹ́ ẹ padà lọ lé o kẹ́ ẹ lọ wọṣọ míì tí ó bu ara yín tó yẹ pàṣọ yín ni ànígbà kẹ́ ẹ wọnú bí o torí mọ́sálásí ni bíi họ́ọ̀lù kan wà ń bẹ̀ ni ṣùgbọ́n lóògùn àtọ́kùn mọ́sálásí ó ti wà ń bẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ múru ilé ìwọ bẹ̀ so yẹn nìsí ń já sí wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ gbé occasion yín sí mọ́sálásí ẹ̀rọ dáadáa tẹ́ ẹ bá pé mọ́sálásí lẹ fẹ́ lò fún sẹ́ńtà họ́ọ̀lù mọ́sálásí lẹ fẹ́ lò fún ìvẹ́ǹtì yín ẹ kọ́kọ́ rò dáadáa ìpótọ̀ àwọn tẹ́ ẹ fẹ́ pè wá bẹ̀ irú èèyàn wo ni wọ́n sọ́mùtí ni wọ́n sáwọn aṣẹ́wó ni wọ́n tó bá jẹ́ pé aṣẹ́wó ń bẹnu wọn ọ̀mùtí ń bẹnu wọn ẹ má kúkú bẹ́ẹ̀ kan gba họ́ọ̀lù mọ́sálásí torí tí máa sì mọ́pọ̀lọpọ̀ yín gba họ́ọ̀lù mọ́sálásí pé họ́ọ̀lù mọ́sálásí a máa cheap ju họ́ọ̀lù títà lọ họ́ọ̀lù títà wọn lè gbé fún yín ní 1 million wọ́n lè gbé fún 1.5 ẹ lè rí họ́ọ̀lù mọ́sálásí mi bóyá 500,000 kọ́lọ̀ ní 200,000 bí oní 250 ń bẹ ìyẹn lẹ́wọ̀n àárò ẹ má gba ẹ̀sẹ̀ o ẹ má gba ẹ̀sẹ̀ o ẹni tọ́wọ́ ẹ̀pọ́n ò lè control àwọn crowd ẹ̀ ẹ̀kúfẹ́ ẹ̀kẹ́ gba họ́ọ̀lù yín síta khalas ẹ má jọ jẹ́nu mọ́sálásí eléyìí jẹ́ kọ́ta rí mú bẹ̀. gbogbo ọjọ́ kọ̀ọ̀kan láti ẹ̀ fún lófin. Bẹ́ẹ̀ni. lọ́dọ̀ tàwa mùsùlùmí. Bẹ́ẹ̀ni. ní mọ́sálásí wa irú nǹkan bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ sí mbẹ̀. Alhamdulillah tó ọ̀rọ̀ lẹ́gbọ́n wo tó ẹ̀rọ ìfẹ́ wa fọ́fà náà tí ẹ bá fẹ́ pè mí abẹ́yìn náà fẹ́ dá sétò wa lọ́nà kàbí kejì àbí Ramadan ní ń bọ̀ yẹn náà fẹ́ bá wa dá sọ̀rọ̀ wa nínú Ramadan ẹ pè mí sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi 08023055086 pẹ̀lú ògbólọ̀ inshallah àwọn bá wa ìmáàmù wa tí wọ́n jòkó yìí máa tún gbé wọn wá níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀dọ̀ Ọlọ́run tó bá níjọ́ mẹ́jọ inshallah a tún máa mọ̀ wọ́n jù báyìí lọ a máa lọ báyìí tó bá níjọ́ mẹ́jọ láti máa pàdé lórí tó ta pè ní Al Hikmat orúkọ mi ní Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà
مع السلامة وإلى اللقاء.